Àgbàlá Gabriel mo ní kú léwe lọ́láyé kọ́lẹ̀ abiyamọ. Ọ̀rọ̀ tí mo wá kílíà ó nìyí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kò mọ̀ sí ọ̀rọ̀ pẹ̀tísẹ̀ o. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọmọ sọ̀rọ̀ pẹ̀tísẹ̀ o. Direct ni kì í sọ̀rọ̀ wọn ni o. Láti dájí mo ti pín àkúrú mo dẹ̀ pé láì márùn-ún kò ráyè gbé mo mọ̀ pé àkúrú bí sí ni àkúrú dẹ̀ ṣe tó pè mí padà ọlọ́run wá ṣe àkúrú ọmọ kíni tí mo fẹ́ sọ àkótákúrú wá pè mí òun àti ọ̀gá ẹ̀ Alhaji Abdulrahman Oríyọmí Hamzat níwájú ọwà papọ̀ wọ́n travel mo ní mo fẹ́ béèrè ọ̀rọ̀ kọ́lọ́ nípa Alhaji Oríyọmí Hamzat sàkátàpàdà là ń ṣètò àbí tó bá jọ̀bọ̀ lọ́bọ̀lá ìṣẹ́ bẹ́ẹ̀ ni àyè tẹ́mi máa jókòó sí tèmi ní ti di sòdodo ọ̀rọ̀ mi ní síbẹ̀ kí ló tó kù táwa fẹ́ni láì àmì torí àdìkọ́ ní láti kánṣu láyé fún náà gbogbo ẹ̀dẹ̀ tó bá ti ní ìtẹ̀lọ́rùn gbogbo ibi tí bá ń dé nọ́mbà 1 ni ọmọ jẹ́. mo mẹ́nu lé àkúrú ní Alhaji náà wà bẹ́ẹ̀ yẹ gbé fún Alhaji Oríyọmí Hamzat mo Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀kọ́ máa Àgbàlá Gabriel Alhaji fìgbé sí ayé ẹ̀bùrà pé níṣẹ́ tí wọ́n ń sọ social media gẹ́ ló ń tó gbọ́ wàláì Al-Qur'ani rẹ o wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ ní láìláìlá wa Alhaji Oríyọmí dẹ̀jẹ̀ kó yé mi pé tí wọ́n bá pẹ̀tẹ́ ẹni tó pẹ̀tẹ́ sẹ́yìn dandan ni kí àwọn ọlọ́pàá pírísẹ́tì ẹ̀ pé ẹni tó pẹ̀tẹ́ sẹ́rẹ̀ ẹni tó pẹ̀tẹ́ sẹ́rẹ̀ wọ́n Alhaji Oríyọmí jẹ́ kó yé mi pé tó bá jẹ́ pé ẹni tó pẹ̀tẹ́ sẹ́yìn kí ọlọ́pàá jẹ̀bi àwọn ọlọ́pàá nọ́ọ̀kì ẹ̀ àwọn ọlọ́pàá máa nọ́ọ̀kì ẹ̀ Oríyọmí ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ pẹ̀tísẹ̀ ni wọ́n máa wẹ̀ pé pẹ̀tísẹ̀ àwọn ti close kọ́kọ́rọ́ alátẹ àbẹ́bí mẹ́rin pé ọlọ́wọ́ wọn láì ṣẹ̀dá tó ṣẹ̀dá Àgbàlá Gabriel ọlọ́wọ́ wọn láì gbogbo iye orí tí Àgbàlá Gabriel ń sànú fún yóò wọn láì gbogbo ẹni táyé rẹ ti ta kókó t'Àgbàlá Gabriel ti túlẹ̀ yóò wọn láì ẹni tí Àgbàlá Gabriel ti nu omijé tó korò kó lójú ẹ̀ gbogbo iye àwọn tí a bá dojú ogun kọ Àgbàlá Gabriel ẹ̀ẹ́sẹ̀ kan yìí kùlámà àwòkọ̀dùn náírà lè àrìbì àti fún àkùlá kí lè bẹ́ pọ̀ bẹ́ni ṣe ìwọ Muyideen alábàárù Muyideen ìjájà sọ̀rọ̀ ayé lóde ọwọ́ sọ̀rọ̀ ẹ̀ di aláǹgbá orí èṣù ọ̀rọ̀ orí onídìí kádìkẹ́ kó ṣépè fún ọ ìwọ gẹ́gẹ́ ìwé èpè ló ń wù ìrìn èpè ló ń rìn iṣẹ́ èpè ló ń ṣe wọ́n dà sọ èpè ló ń wọ̀. mọ́dàmọ́ pé ọ̀rọ̀ tí ọmọ Muyideen sọ fún ìyàwó ẹ̀ níyàwó rẹ̀ wí ní prógámù Yálájé. gbogbo ayé ọ̀rọ̀ yóò kan Alhaji Oríyọmí Hamzat o ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ ṣé ẹgbẹ́ tí mo sọ fún yín ni ètò ìtìrìtì wàláhì tàlẹ́ mo stand ni. Mufti Manchester mo ń wá nọ́mbà Mufti Manchester máa pẹ́ Mufti Manchester direct ẹni tó bá mọ nọ́mbà Mufti Manchester ẹ send sí mi ẹ send sí mi kí la fẹ́ fi ọ̀dà lẹ́sẹ̀ ká máa fi bí sóore kí la fẹ́ fi ṣe èyí tí wò lè gbà kí la fẹ́ máa fi lọ yẹn sí só lè tẹ́ mi lọ́rùn kí n yọ yẹn kó nu wàhálà kí n yọ yẹn kó nu egun kí n nu omi jẹ́ lójú èèyàn kó tọ̀ wá fi bí sẹ́ fún mi. ìgbìyànjú ẹ máa ṣe tí ń lọ ẹ má jẹ́ rú ọba yìí bọ́bá kù díẹ̀ kọ́ ọmọ olórí ó jì sí kòtò mọ̀nàmọ́ná ọ̀tẹ̀ fìtílà fún ìgbìyànjú díẹ̀ fọ́ọ̀t ṣáàrí gbogbo orin tá a bá ṣe ẹ má jẹ́ àrètí kíkí lọ́dọ̀ ẹ̀dá kankan ẹ jẹ́ àgbàpọ̀lọ̀ ní òkì wa ẹ má jẹ́ àrètí ẹ̀san lọ́dọ̀ ẹ̀dá kankan ẹ jẹ́ àgbàpọ̀lọ̀ ní ọ̀sẹ̀sẹ̀ èèyàn lè ní ọmọ jẹ́ àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel àwọn ni wọ́n sọ̀rọ̀ gbogbo ayé mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀yá bàbá mi mò ń gbọ́ ọ̀rọ̀ yìí sà. kò ń ṣe fún Kẹ́hìndé Àgbàlá kò ń ṣe Kẹ́hìndé chájà kì í ṣe Muyideen ní chájà. no àsanwó fún Muyideen chájà rárá Àgbàlá Gabriel lamọ̀ tó ń ṣàánú ọlọ́ìfẹ́ tí Àgbàlá Gabriel tó kẹ́kẹ́ kíjọba Nàìjíríà máa ṣe òun ni Muyideen òun ni Àgbàlá Gabriel ń ṣe so tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn ìdáwà ìbẹ́ẹ̀ á bèrè fún report owó wa we ask for it ọ̀rọ̀ ọkọ̀ tó níyẹn fún charity kó máa lò fún charity kó máa rọrùn àwọn tí ò ní ìyá tí ò ní bàbá lọ́dọ̀ àti kágbàlá gbogbo tí Muyideen ṣe wọ́n máa lulẹ̀ ẹ jẹ́ kẹ́ pé 1000 wọ́n máa fail ẹ lọ sọ fún wọn gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà làwọn máa kọ̀ọ̀tà gbogbo
máa bèrè fún rìpọ́ọ̀tù owó wa tó bá lọ kọ petition fún kíni sólù wọn ó kọ́ ọmọ ní àbúrò. kí ló ṣe àwọn tí ẹjọ́ jámọ̀nà petition kan wọ́n ti ya wèrè. fi wọ́n lẹ̀ ẹ̀yẹ́ máa bẹ̀rẹ̀ yìí lọ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ojú òní tì. àmì sà God bless you sir. Yes sir. Ìgbìyànjú nọ́mbà tẹ máa pè wọlé sí rèé ẹ jẹ́ kí n pe nọ́mbà yẹn èyí tá a lè pè mí sí bá a ṣe ń ṣe ètò lọ́wọ́ yìí àwọn alábàárìkẹ́ èèyàn nu ìgbìyànjú di effort bàbá dáadáa aláàánú àwọn tí ẹ jẹ́ yóò rí àwa bí èèyàn gidi nu àwọn ará àbúrọ̀dù ó kálukú wọn ti ń sa rìsíìtì tí wọ́n fi sanwó wọ́n ti ń sa àjọ charity náà padà fílẹ̀ ṣe gbogbo ẹ̀yẹ tẹ̀ ń gbọ́mú ìdí nìláyà ẹ tiẹ̀ ti lulẹ̀ àní mo ní mo stand lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìta àfa ìkí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ humanity ni ọ̀rọ̀ city ọ̀rọ̀ yẹn jẹ́ ni ọ̀rọ̀ ìfojú olóore gúgi ni nìkan sọ pé àfa yóò ní sẹ́mu kò ní dáa fún yàrá yẹ. ẹ káàárọ̀ bàbá mi. ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́. Yes sir. ọlọ́wọ́ máa fún yín lọ́wọ́. àmín àmín sà àmín. àárẹ̀ ò ní ṣe yín o kò ní ṣògùn òkú lára sáńdé o. àmín. gbogbo àwọn ọ̀tá yín fún wa lórí lọ. àmín o torí wọ́n bínú ara wọn lẹ́sẹ̀ mi o. gbogbo ẹni bá rọbí sí yín orí ara wọn ló máa fi gbé. àmín lórúkọ Jésù. àmín. mo tún sọ Àgbàlá Gabriel ò nídìí láti jáyà. kọ́fọ́ kabalẹ̀. Ọlọ́run ló ṣe pílà wàláì àmín. igi tọ́lọ́run gbìn ni ó tún wá gbìn sẹ́bà odò tí ò lè ráhùn. ìyá omi ò lè jẹ́. ṣé òun nìkan ló ń ṣe ṣáríìtì ni. kì í sọ nìkan o. ó bá Aláàjì Oríyọmí lẹ́nu ṣáríìtì ni. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà dẹ̀ ti sọ ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ẹni iṣẹ́ ta fi rán ni. wàláì. òun ló ṣe gbèrò tí ò bá ń ṣe ọ̀nà tọ́lọ́run láàlẹ̀ fún kò lè rọ́wọ́ mú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n Ọlọ́run ti parí iṣẹ́ ṣẹ́rí mo ń sọ mo tún sọ mo fi gbogbo ọwọ́ gbáyà o èmi ò àjẹmàṣẹ́lẹ̀ mi mo nínú owó tó fi kọ́lé fún Muyideen. ẹ sọ bẹ́ẹ̀. ẹni tó dẹ̀ pé yẹn sọ fún Muyideen lówó ipasẹ̀ Àgbàlá Gabriel la ṣe dá owó yẹn. orí ló dúró fún pọ̀ mú mi a fi ṣe àánú ni humanity la fi ṣe. so tó bá ti di pé èèyàn fẹ́ fojú olóore gúngi kí Muyideen rìnrìn tiẹ̀ síwájú tó bá dẹ̀ jẹ́ kéèsì ló fẹ́ ṣe. kóńsó. ládùúgbò èrò tó wà lẹ́yìn Àgbàlá Gabriel. tó bá jẹ́ àwọn àtàwà lamẹ́ríkà á dá wọn $1. táwọn ti London náà dá wọn £1. ó lọ gba 100 sand wọn lulẹ̀. wọ́n parẹ́. wàláì tàláì tá bá ṣe meeting láàrin ìṣẹ́jú márùn-ún lamẹ́ríkà mi bá a gba lọ́ọ̀yà tó jẹ́ pé tí lọ́ọ̀yà mi bá fẹ́ sọ̀rọ̀ á ní ìṣọ́kọ̀ bádájọ́ á ní bẹ́ẹ̀ ni. Mr. Sunday mo ń bọ̀ Mr. Sunday hello sir. ládàradà tó fẹ́ fi rẹ́ Aláàjì Oríyọmí lára yẹn mo fẹ́ k'Aláàjì Oríyọmí come out wọ́n wá dìfẹ́ǹdì ẹ̀ jọ. ṣé rí Mr. Sunday mo ti pe Aláàjì Oríyọmí lónìí ṣé látara àwọn tó ti lọ Aláàjì Oríyọmí ọ̀fẹ́ dá sọ̀rọ̀ Muyideen Aláàjì Oríyọmí àtàgbàlá Gabriel ìwé ìjọ sóúnjẹ àwọn ọ̀dẹ́jọ́ jà kọ́dà Aláàjì Oríyọmí tó ń bá ara yọ̀ ń lè lọ kí Àgbàlá Gabriel àmọ́ láti bọ́ sí social media láti sọ̀rọ̀ Muyideen Aláàjì Oríyọmí fi gbogbo ohun tó ní búra fún mi Aláàjì Oríyọmí fi gbogbo ògbé sí ayé wọn búra fún mi. mo mọ̀ pé Aláàjì ò lọ́wọ́ mẹ́. péré pété. Aláàjì Kéwú òun náà dẹ̀ ti rí dààmú rí ó dẹ̀ ti mọ ìlú tí Ọlọ́run fi sí orí alábòsí. aláìmoore. Ọlọ́run láàánú alábòsí. bẹ́ẹ̀ni. so Aláàjì ò lè ṣàbòsí nǹkan tẹ́mi kan wí ni pé tó bá ṣeé ṣe kí Aláàjì ó wọ̀nù Muyideen pé kó má fi orúkọ àwọn sẹ́nu mọ́ àbùkù kì í wá olùṣe o. èyí tẹ́ ẹ sọ yẹn máa sọ Bálájì wọ́n dàbí ṣe Bálájì òwì program pé Muyideen má jẹ́ ń gbọ́ ọkọ mi lẹ́nu ẹ mọ́. ó má dárúkọ Aláàjì wọ́n jẹ́ gbọ́ dúró ní tí mò ń sọ̀rọ̀ ìbò síbi tí lè gbẹ̀yà Aláàjì jẹ́ kódà mò ń rọjú lẹ̀ pé ń dásá Aláàjì bá wá sí Amẹ́ríkà àgbà alálejò because èèyàn gidi ni èèyàn gidi ni Aláàjì àdèmọ́ṣẹ́ tó gbé dání ó ní motherless home àwọn ọmọ tó ń tọ́jú mo máa ń wo gbogbo program yẹn so ẹni tó ń ṣerú nǹkan yẹn kò lè sí ní ìbàjẹ́ láíláí. bẹ́ẹ̀ni wàláì. Muyideen o èmi ò sẹ́ mọ nǹkan tí ìjọba Nàìjíríà ṣe tó fi wèrè lẹ̀ tẹ́bá fi wèrè lẹ̀ kó sí kú yẹ. yóò ṣe báṣabàṣa. wọ́n mú wèrè yìí náà ó mọ nǹkan tó ń ṣe náà ó kọ̀ fẹ́ forí àgbọ̀ méjì mú mi kótó ni ó mọ nǹkan tó ń ṣe. wàláì ó mọ nǹkan tó ń ṣe. wọ́n ní ìdókòwò tuntun tó ní òun lè ta Àgbàlá Gabriel. ọlọ́tí mu tí ó gbá ẹ létí ẹná tí ló ń pa ọlọ́tí òṣèlú ojú kò kiri kó gbá òkiri létí. kò sí pé ẹni tirẹ́là kọ́ parẹ́ dànù. so kọ́ máa wo Muyideen rọ̀ kọ́ mú Muyideen o wèrè ni o ó ti fi àwọn ọjà tí wèrè bá dé ọjà á lọ sí ọlọ́jà jẹ o. Allah Akbar. ló bá ṣe é ṣe kọ́ mú ìyá. Thank you sir. ẹ máa bí tó lọ. ọ̀dà sir. yes. ọmọkùnrin ọmọ tó mélòó ni Àgbàlá Gabriel. kí ló dé. ọmọ tó mélòó ni. òré wa di bí ṣé Muyideen nìkan Àgbàlá Gabriel ṣàánú ni. freedom fighter ní ìgbà kan lóòrùn èyí mú
àwọn kan sọ̀rọ̀ pé ẹ ní kò yẹ kó nà ẹ má sọ̀rọ̀ báyìí mọ́ ẹ kò yẹ kó nà ó fún wọn ní ọ̀rọ̀ lọ́rọ̀ máa dìde mo ní kò ṣe ní má dìde ẹ wá ti gbàgbé ọ̀rọ̀ yìí ẹ wá dìde pẹ̀tí ṣọ́ìfà ibi tó máa fẹ́ lọ kọ́rin ṣò àwọn náà ti kóra wa jọ ibi náà alhamdulillah kọ́rin ṣò fẹ́ sà ẹ ṣe dájú ojú òní tiwa àmì ọ̀tẹ́ sọ pé òótọ́ níbi àìmọye aráàlú èbó tó ti ṣàánú ará Nàìjíríà tó jẹ́ pé ńlọ́sọ̀ ń tọ̀ ń dìdàkudà sọ́dọ̀ lòsì. bàbá mi ẹ tó sọ ọ̀pọ̀ ìwé ẹ̀rọ kan ṣe ìwà tó wù yìí ní Nàìjíríà ọ̀dọ́ wù yẹ̀ wò ẹ fẹ́ kà sí báyìí bàbá kánípọ̀ ti kó wa lẹ́rú àti gbọ́ wọ́n ti wá fún wa láyè láti wá sáwọn foreign country ṣebí èrè ó ti káwá lọ skills wa. kákó wa Nàìjíríà káwa náà kó wọn lẹ́rú padà. tá a bá ti dá bísíǹsì ilé àwa náà ti kó wọn lẹ́rú nìyẹn àwọn tún wà lọ́tún lọ́sì. tí wọ́n ní bàbá a máa wọn ìlú wa lọ́wọ́ pẹ̀lú pààyàn ẹnu yìí wọ́n ṣàṣẹ mi kí ló ṣe wá lọ́wọ́ fún mi nígbè ni. ẹ ò lè kọ́kọ́ bẹ̀ wá wá nìbọn àbúṣe wa àwọn èèyàn mi tẹ̀ ń gbọ́ bàbá ẹ̀ ń gbọ́ mi mo fọlọ́ ọ̀gá bẹ̀ wá ẹ káwa náà wo ara wa wo lójú táwa náà ń ṣe lábẹ́lẹ̀ tó tó ju tí mú ìdí nǹkan lọ púpọ̀ káwa náà wà. dúró tó yàrá nìkẹ́ thank you. ẹ̀sìn dá ó lè kọ́ ẹ̀dá ká máa tẹ̀sí wọn kún ẹ̀ nílẹ̀ ká máa fi ṣe àwọn alágbèsè lórí àwa ni ìwà wa burú jà ẹ̀wọ̀n mú ìdí ọlọ́wọ́ akágbàlá ó tó lè ṣe fún Àgbàlá Gabriel yẹn wọ́n fẹ́ ṣe ìgbàjà Àgbàlá Gabriel ní ṣùgbọ́n náà pọ́gàrà àlọ́ náà tún bí gàrí ó ti ní fún àtẹ̀gbẹ́ ó ti ní fún nǹkan mo ń sọ programu wọn ni mo bá tẹ̀mí náà bá rí ẹ̀yìn ẹ̀wọ̀n ní ìsìn ọ̀pẹ̀ kọ̀ọ̀kan ní sí ní okùn lamẹ́ríkà tẹ́pọ̀ máa ń pa wọn arúgbó sẹ́pọ̀ òjọba ló ń ṣe àwọn arúgbó tó máa kó wọn síbẹ̀ tó máa fún wọn lóúnjẹ àwọn máa fún wọn nítọ́jú àwa ò níyẹn ṣé táwọn tí nǹkan nínú táwọn Àgbàlá Gabriel ń ṣe nìyẹn. aláàfíà àbí ó dẹ̀ sànù àìmọye àwọn tí a tún bẹnu ọgbà nísìnyí tí a tún ní ìgbìyànjú àbúrò ní sẹ́yìn ẹ̀jẹ̀ tó gbé pàtó wọlé yìí Ọlọ́run ní dàílà àmọ́ra sẹ́ni máa retí ọwọ́ yín lónìí sẹ́ni máa retí yín lónìí. Alájà Abraham Oríyọmí Hamzat ọ̀rọ̀ yẹn kọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ Oríyọmí ni wọn ò bímú ìdí da kọ́ kọjá ní ẹ̀fọ́nmẹ́ntì àti ìdìgbò ó làwọn ọmọ àwọn wọn lù pa ni tẹ́mi gẹ́gẹ́ bá máa ń bẹ́ ń lù kí ni wá ọgbọ́n omijé tó korò lójú Oríyọmí Hamzat lọ́jọ́ tí ogun gẹ́ dojúkọ Oríyọmí tí ìpèníjà àlùbàdàn dojúkọ Alájà Oríyọmí Hamzat ò sun ẹkú tó bá lù Oríyọmí tó wà mú bá kọ ọ̀bù pẹ̀lú pẹtísàn ẹ̀rí kí mo ń sọ lánàá mo lóríyọmí mo jẹ́rìí ẹ̀ mo tún sọ mo lóríyọmí ò tó báwọn Oríyọmí mọ pàtàkì gíga ẹni tí ì sẹ́yìn pé Alájà Oríyọmí Hamzat mọ tójú ẹ̀rí kó tó débi ó déhùn Ìbàdàn òkú yóò rí bẹ́ẹ̀ ìlú Ìbàdàn òkú Oríyọmí ò rí bẹ́ẹ̀ yẹn ẹ bọ́ láì láwà yìí nígbà ògo yẹn dé tán ló ń kálukú gbà fọlọ́ lára ẹ Àgbàlá Gabriel ikú báyàwó ò ní pọ́ máa lọ́wọ́ ò ní gbóná ò ní sáré Àgbàlá Gabriel ọmọ ò ní gbóná fún ayé ò ní gbóná fún ọ àwọn ọmọ ìjọ rí ò ní gbóná gbogbo ẹ̀yin tẹ́ bá ń jẹ́nu ọmọ ìjọ Àgbàlá Gabriel ẹ̀yin tẹ́ bá jẹ́ lábọ̀dé ẹjọ́ rí yín ó pé ẹ máa kàgbákò torí pálábọ̀dé ń bẹ́nu àwọn ọmọ ìjọ yìí náà àwọn kẹlẹ́ ni wọ́n ya mú fọ́tò Muyideen nígbà tágbàlá ń lù ú ẹ̀yin kẹlẹ́ ya fọ́tò ẹ̀ ẹ̀yin kẹlẹ́ rìkọ́dì ẹ̀yin kẹlẹ́ pósìtì ẹ̀ ẹ̀mí bẹ́nu ẹ̀mí èyàn bẹ́nu èyàn ọ̀rọ̀ ẹ̀ ti dọ̀rọ̀ ayé tẹ́ ẹ̀ bá ti fẹ́ parẹ́ lọ change tẹ́ ẹ̀ bá ti fẹ́ sìn wọ́n wáyé lọ change ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní yìí mò ń tẹnu mọ́ àwọn alábọ̀dé bẹ́nu ọgbà. Salaam alaikum. Hello. Ẹ pẹ̀lẹ́ sá o. Ìlú wo lẹ ti pè wá sá? Mo ti mọ̀ ẹ́ dáadáa. Àbúrò ní sẹ́yìn ẹ̀yà Island Dublin. Gbogbo ayé ń gbọ́ yín sá. Àmín. Ní Àgbàlá Gabriel tó bá ti kankan àwa ó ṣe àádáàbòbò á ti ṣe àákọ àwọn tó ń wà lẹ́yìn oṣù ìdọ̀gbọ́n á ti kọ́ oṣù ìdọ̀gbọ́n ẹ̀dọ̀gbọ́n. Ẹ kọ́ wọn. Ọlọ́gbọ́n ẹnu ọba gbọ́dọ̀ á ní kankan nípa òfin dáadáa. Ẹ tó dáwó fún ìdílé òfin dásílẹ̀ tí ká dáwó fún òun. Àgbàlá Gabriel tó ti fẹ́ yẹn bá ìyẹn rẹ̀ lọ́wọ́ ẹ bá ń ṣe báyìí fún òun. Bẹ́ẹ̀ni. Àṣẹ tó máa ń ìdí nìyí. Ìyẹn bẹ́ẹ̀ yẹn àní sọ fún kàtí àwọn ìtìkẹ́ sì wà tí àní sọ fún. Ṣùgbọ́n nípa sẹ́ni tó bá ń sọ mi sọ̀rọ̀ gba nọ́mbà lọ́wọ́ bàbá kó máa bọ̀. Nípa sọ́ndé náà
sáfìsì yẹn gé ó court ẹ jẹ́ pé padà ara àwọn alálùbáríkà tí wọ́n nífẹ̀ẹ́ orí tí wọ́n nífẹ̀ẹ́ ọmọlàkejì nu. nọ́mbà kọ̀ ni wọ́n ti kọ́ mi ẹ jẹ́ kí n pè wọ́n ní. Kí ni yẹ kọ́ọ̀tì ní sáà mo tún ti ń pè é padà ní WhatsApp o bóyá wọ́n dẹ̀ wà ní ọ́fíì bóyá wà ní sẹ́ni bóyá wọ́n bí sí ni. àbúrò sídìí wálé wọ́n ní kí n sọ fún Oríyọmí Hamzat kí wọ́n fún Àgbàlá Gabriel ní support gbogbo ẹ̀yin tẹ́ bá ní gbọ́ ètò tẹ́ sí àtẹ̀yìn tẹ́ comment Ọlọ́run ní dẹ̀dàmú sí aṣọ yìí tí náà ní ya àní jọ sóore gidi àní sóore gbábí àní sóore pàdé ẹ̀ka ọlá àpọ̀lá Al-Kùránì gbogbo kíbi táwọn àtọ́ ọmọ wa àti dúkìá bá ń dé àní kò ìkònà burú. Àgbàlá Gabriel mo ní kú léwe lọ́ọ́ láyé kan lẹ́ àbíyámá.